wọ́n jẹ́rìí kì í ṣe gígan tí wọ́n gan kì í ṣe ẹ mọ̀ bí gbẹ̀yẹ̀ ń wo tẹlifíṣàn báyìí tó wá pọ̀sì ẹ̀ ẹ mọ̀ pé wọ́n gan pa bẹ́ẹ̀ wọ́n ti gan pa nù àwa nísìnyí báyìí orí gan pa ni wọ́n wà títí táfi tún ṣe ètùtù. Kọ́lájídé sì máa bọ̀ nílé. Ibo ló ti lè wálé wọn ò lè filẹ̀ tí iye wọn bá fi tí iye Lájídé bá sí iye tàwọn tó ní òsì lẹ́ẹ̀kan náà ni bá ti wà nísìn a gbọ́dọ̀ ṣètùtù. Please, kí sáré lọ sí toilet. Take it easy. I'm not okay. Okay, mo ẹjọ́. Jókòó bí rẹ̀ lọ́kàn balẹ̀ máa kó payàbá rẹ̀ wọ ọmọbìnrin yìí kò réwu. Ẹ wo Ògbólì ọ̀rọ̀ líwa lílẹ̀ ọ̀rọ̀ owó là o. Bàbá ẹ jọ̀ọ́ kí wá ní solution sìn? Ètùtù ni o. Ètùtù tá a ṣe mẹ́ta ni. Àgbẹ̀ kan lọ́sàn-án. Àgbẹ̀ kan ìrọ̀lẹ́ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ó di ìrọ̀lẹ́ dẹ̀dẹ̀ tẹ́ ẹ yẹ bà. Torú agbàgbé ọ̀dọ̀ àwọn àjẹlá gbé lọ. Àbọ̀ tí mò ń sọ fún yín yìí torú olólejò èyí ó gbé ẹbọ níbi irú Ṣàngó ní òhò. Yàbá ti gbé báyìí Abẹ́òkúta lẹ̀ ń gbé lọ. Ẹ má fi sẹ́yìn lọ sí Abẹ́òkúta. Ẹ wá gbé lọ ẹ bá ní òhò ọmọlúwàbí ilé òsì gbọ́dọ̀ mọ́ báyàn lójú ọ̀nà bílẹ̀ báyìí mọ́ báyàn ó tọ̀ wọ́n ya wèrè ó ti sọ̀rọ̀ ń gbónú wọn ewu orú wèrè rẹ̀ pẹ̀lú omi bàtú lóhùn owó ó tọ̀ ní òtún ya wèrè ṣé wàá mọ̀ pé sẹ́ńlá mo fẹ́ ṣe àbọ̀ ògbé. No, yeah, ẹ̀yin náà lẹ lè gbé. No problem, èmi ò lè gbé ẹ̀yin lẹ lè gbé. Ògbólì bó la ti fẹ́ sọ̀rọ̀ owó rẹ̀ yìí èmi kàn ní kí àmọ́ àbá kan wá bóyá ẹ̀ka talé àbí kọ́mbìnì àbí ilẹ̀ káà lè fi yanjú. Gbogbo ń dára sí ń sọ yé tí ìjọ̀rọ̀ 10,000 lọ àbí. Bàbá yóò dá kankan mọ̀ ṣé ẹ̀yin ọmọ pé bí wọ́n bá ń béèrè òǹjì yọ ẹnìyàn ní jẹ́bẹ̀ 10,000 lẹ́bọ̀ tí mo léyìn ó gbé lọ lóru tí mo ròyìn tá lọ gbé fáwọn àjẹ́ tó jẹ́ pé àwọn àjẹ́ ni wọ́n dìde báyìí àwọn ẹyẹ wọ́n dìde wọ́n wá lọ rí pa síbi tí wọ́n wà wọ́n sì àjẹ́ ó sì máa mú un bọ́lé. Ẹ má yẹ káwọn àjẹ́ mọ́ kọ́ mi wá àjẹ́ mi ò bá jẹ́ ṣe àjẹ́ ò lè wá sílé mi náà. Irọ́ wọ́n mú wá bẹ́ẹ̀ mi ni èmi wàá fà fún yín pé Lájídé rè o bá a bá rí owó tá a ṣètùtù ní alẹ́ yìí báyìí lónìí tí Lájídé ọba ti dé lọ́la ẹ̀ pa mí. Bí èlò là ń sọ̀rọ̀ ń pa. Like how much, please? Ní kúkúrú kẹ́mi ọ̀rọ̀ mọ́ gùn owó ètùtù agbọ́dọ̀ àárí 570,000. No, aunty, no, a lè ta lé ẹ fọkànbalẹ̀ a dẹ̀ lè ta company àwọn ilẹ̀ kan wà tí mo ṣe ní níkàáwọ́ tá a ṣe lè ta ṣe ti gbọ́ ẹ kò bá mi try láti wá báyà fún ẹni tó máa tètè ra. Èmi ò mọ̀ nípa báyà o tèmi ṣáà ní pé káàró owó kàpó lọ èmi ò lè wá báyà kiri owó ní kókó kàpó owó lọ. Ẹ má fi kíní yìí falẹ̀ ẹ má fi falẹ̀ ìjáfara léwu o ìjáfara léwu. onígbèrà pín ọlọ́wọ́ nínú ọlọ́wọ́ tú ẹgbẹ́ bẹ́ẹ̀. ká lọ jẹ tó bá lówó lé ní. Àǹtí rántí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ padà wálé ẹ̀bẹ̀ la wá bẹ̀ yín o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ padà sọ́dọ̀ ọkọ yín láti ìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ inú ọkọ yín ò dùn rárá wọn ò tiẹ̀ lè jẹun torí ẹ̀ ló jẹ́ kí ní kájọ wá bẹ̀ yín kẹ́ padà sọ́dọ̀ wọn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Súnkọ̀ mi. Kí ló dé? Ẹ má kí mi, ẹ má fi nǹkan dọ̀bálẹ̀. Kí ló forí burúkú yẹn? Ó yá. Ẹ ti dán ọmọ àlè. Tẹ́ ẹ bá ṣọmọ àlè, kí ló ẹ máa gbẹ́sẹ̀ oṣù méjì wájú à. Ìta! Gbẹ́ni sọ̀hún. Ó yá. Ẹ bọ́ta. Ẹ bọ́ta! Kí lẹ̀ ń wá ká? Àwọn onírọ̀. Ṣé kò ṣe pé nǹkan mi wà lára ẹ̀? Ṣé kò sí nǹkan mi lára ẹ̀? Súnkàn mi kí ló ń pè? Oníranù. À ń torí ẹ̀já ó lóhun kì ní súnkàn mi kọ̀ súnkàn mi ní. Ọ̀rẹ́ mi, jọba wo ni mo ṣe fẹ́ rí báyà? Sọ́ra máa lè tètè ta ilẹ̀ yẹn. Lórí ilẹ̀ tó wà ní. Ó jọjọjọjọ títọ́. Kí n gbọ́rọ̀. So wọn náà bílì gbogbo rubbish tí babaláwo wọn bá gbọ́ ṣètò. Ṣé babaláwo lélẹ̀? No, wọn ṣèyàn bẹ́ẹ̀ gan-an. Ẹ̀gbọ́n ọkọ mi yẹn àǹtí yẹn tó ń ṣe lòkèlè ṣoṣo rẹ̀ àwọn náà mú màá yẹn wá. So then the first time tó kọ́kọ́ máa bẹ̀rẹ̀ owó 500 ni mo fún wọn. The second time 900 kò bọ́ sí mo sọ lẹ́kọ̀ọ́.
ìsìn náà náà tún ní pé 570 àbí 550 àbí èlò náà láwọn. tó èmi wá mọ̀ pé tí n bá fún wọn ní 600 ǹsìn wọ́n á ráyè ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe wọn ní sọ pé owó ò tó. Look, let me tell you. Ṣé gbogbo nǹkan tó wọ́n gbogbo balance scammer làwọn people yẹn. Wo ṣó tún fẹ́ gbọ́? Ṣé gbogbo nǹkan tó fẹ́ gbọ́ yẹn sọ orin òṣùpá ló ń kọ. Ìṣòkò tẹ̀ tún wá kọ́ tán. Tọ́mọ mi bá fẹ́ kọ gangan fúnra rẹ̀ tó fẹ́ kọ orin yẹn. Òun ló ní òṣùpá ló lọ fò, òun ló mọ̀ à. Bọ̀bọ́ yẹn ló lóhùn yẹn. Tó bá fẹ́ kọrin yẹn á tún sọ fún ẹ pé orí tó kún tí ò ní ná, ọjà tó kún tí ò lérò. Ọmọ jẹ́ ń gbé sílẹ̀ fún òun ló ní ọmọ mi fúnra rẹ̀ kò pé méjì. Ó wá ń kọ̀fọ̀ fún ẹ ó ṣe flower inú ẹ wá ń dùn wọn náà ti rò pé bóyá ó já rẹ̀ rárá ó ti ẹ̀ já in short ó máa ń ṣe bí ẹni tó já ni. No, wọn ò gbá mi o, o understand. mo mọ̀ lè rojọ́. I'm very very disappointed in you. wọ́n gba 900 wọ́n gba 500 wọ́n máa gba ẹgbẹ́ ni in short as wọ́n empty ẹ̀ tí ò ní sí kankan mọ́ ó ní oyún dẹ̀ ló ní sínú yìí ó kàn fẹ́ kán pa ẹ̀ dànù. See, let me tell you, you're going to live here wàá máa gbé pẹ̀lú mi for a while. Ṣoróyìn wàá rù láyọ̀ wàá sọ láyọ̀ lágbára Ọlọ́run ọkọ ẹ̀ dẹ̀ máa dé àwàròyìn àrọmọ yìí lọ́wọ́ ẹ̀ lágbára Ọlọ́run. Ṣé gbogbo àwọn fámìlì ọkọ yẹn tó ń ṣoríṣiríṣi tó ń lọ ń gbé tó ń fẹ́ gba gbogbo property ọkọ ẹ̀ pátápátá kó tó dé yẹn ìrọ̀nà pa I will not agree. Kò sí nǹkan tá a máa ṣe ni pé you are living here following me to my house lock this place up and that's all. Yes, hold on please. Hey, hold on. Oh, error. How are you? Fine. Kí ló fẹ́ kí n sọ tí mo ti sọ? Can't you see? Lapo, I love you so much. Mo fojú sọ ọ́ fara sọ. Come, look, just tell me yes. Fine, please. Èmi náà nífẹ̀ẹ́ mi. Ọ̀gá. Truly, yes, madam. You back on me. No, listen to what madam. Already you are. I love you so much. Madam, Boli, ṣé ní gbogbo ọ̀rọ̀ yẹn èmi ò tẹ̀lé ìfaramọ́. Irú kẹ́ẹ̀tì mi sọ yẹn, a lè pín owó yẹn o, a lè pín owó yẹn nìkan. Ní sùúrù ṣe sùúrù. Èmi wò pé kó má máa ronú pé àtìgbà yìí tọkọ wọn ò sí nílé àwọn ẹbí náà ò tiẹ̀ lè sọ pé àwọn rí kékeré nú owó o káà náà tiẹ̀ sọ pé kìíní àáfì yẹn tù lójú ni pé bẹ́lẹ̀ ń já náà ìlélọ́ọ̀lá ní ká yọ̀nù ti ìtókàn wá bẹ́lẹ̀ ń já. Ká máa fi tì lójú ṣé ilẹ̀ kékeré yàtàṣẹ yìí láà máa fi tì lójú owó ilẹ̀ látàṣẹ yìí a máa fi yanjú tọkọ ẹ láàmì dáwọ́lé ni ẹ wo gbogbo kulí wà lílẹ̀ mọ́tò wà lílẹ̀ ilé wà lílẹ̀ gbogbo yòókù àti ilé iṣẹ́ bàbá tà yẹn ìyẹn líbà tọ̀ fi ààfù. Ìgbà ní Ọlájídé wà nílé ó mi gbogbo ẹ kámi jẹ́ jọ̀mùjọ̀mùjọ̀mù kámi jẹ́ jọ̀rọ̀jọ̀ nìgbọ́n kíde. Ọlọ́run ò jẹ́ níjà ta gbogbo ẹ̀ táyì rí. á tẹ máa rí àlẹ́ ta tán ó máa dé nìgbọ́n. Ó dáa bó o ṣe wí náà ni ó rí kò sí wàhálà ṣùgbọ́n owó lè mọ́ ọ. lè mọ́ ọ ó ti lè mọ́ ọ jù ó ò ṣe sọ á ṣe bẹ́ẹ̀ á ṣe. Ó lè mọ́ mi ó lè mọ́ ọ. ó lè mọ́ mi o. Súnkànmí kí ni mo ṣe fún ẹ? Kí lẹ̀ṣẹ̀ mi? Ó wọ yàrá wa wá sùn mọ́. Ọ̀dọ̀ dádì ló ń lọ sùn. Kò dá báyìí. Tí bá ṣẹ̀, ṣebí wàá dáríjì mi? Sọ fún mi, kí ni mo ṣe fún ẹ? Súnkànmí kò dá báyìí o. Kò dá o. Kò dá o. Ti gbọ́. Ṣé o ti sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán? Lọ síbi iṣẹ́. Súnkànmí.
Súnkànmí. Ah. Mami, má wò mí ràn. Láti gbà tí mo ti padà sílé, Súnkànmí ò wọ yàrá wá sùn mọ́. Súnkànmí ò sùn sẹ́gbẹ̀ẹ́ mi mọ́. Ṣé wá rí dádì ẹ̀? Ah! Oh! Bàbá yẹn ò fi mí lọ́kàn balẹ̀. Mọ́mì, tí bá rìn báyìí, bàbá yẹn á ní mi ò mọ̀ rìn. Tí bá gbé gbá, á ní mi ò mọ̀ gbé. Irú ayé wo ni mo wá wà yìí? Rántí ohun tó bá ń wù ẹ́ ni kò ṣe wàhálà ò tí ì pọ̀ tó o tó ta bá rí fọ́ọ̀mù ẹni á gbọ́ ṣé mi ò fẹ́ rí tí báyìí pé kò má lọ mo ò ní dandan àforí àfọrùn Súnkànmí ni Súnkànmí mo wá gbé Súnkànmí rù kò sọ́dà tẹ̀ kí ẹjọ́ náà rántí ṣọ́ọ̀rẹ́ rántí ṣọ́ọ̀rẹ́ kí ló fẹ́ kí n ṣe ń sìn. Mọ́mì bẹ́ẹ̀ iná mọ̀ wípé mo nífẹ̀ẹ́ Súnkànmí. Mo nífẹ̀ẹ́ ọkọ mi dénúdénú. Ìgbà tó wá nífẹ̀ẹ́ kí ló wá fẹ́ kí n ṣe máa lọ tó mo ti fi wá àti Súnkànmí lẹ̀ ẹjọ́ má tún wá ibà yìí mọ́ torí mi ì ní délé yín mi ò ní débẹ̀ débi tí ma ti wá bá bàbá kan tó tún máa sọ̀rọ̀ sí mi ní iṣẹ́ ní ọ̀rọ̀ tí ilé oge tó ge jẹ ohun tí mo ní lè mi tẹ́ mi lọ́rùn ìwọ náà dẹ̀ mọ̀ àfi tí bá tún máa fún yín wo má jẹ́ kí n tún rántí gbogbo ọ̀rọ̀ tó ti lọ má lọ. Ẹ̀yin náà ni mo lè sáré wá bá ẹ mọ̀ pé mi ò lẹ́lòmíì. o gbọ́ gbà tó bá gbọ́rọ̀ sí mi lẹ́nu gbà tó lémi nìkan kọ́. Mọ́mì bàbá yẹn wà lọ bàbá yẹn ti pọ̀ jù mi mọ nǹkan tí mo ṣe fún bàbá yẹn. Bàbá yẹn ò fi mí lọ́kàn balẹ̀ nílé ọkọ ẹ̀yin náà ni mo lè wá bá. mo fẹ́ mílẹ̀ jàre má wàá bá mi. Mami. Ọrùn, ẹ pẹ̀lẹ́. I'm so sorry. Mọ́mí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kára yín yá ìjọ́ torí Ọlọ́run. Ẹ wò gbogbo ìwà burúkú tí mo wù tẹ́sọ́gbẹ́ ìfẹ́ mo ti jáwọ́ ẹ̀ báyìí mi ní wù mọ́. Just come back to life, please, Mommy. Mommy, please forgive me. Gbogbo wàhálà tí mo kó yín sí. Please forgive me, mi ò ní ṣerú ẹ̀ mọ́, ẹ jọ̀ọ́ Mommy. Please. Talking to you. Agbọ́pọ̀ ti try gan. Bí àtàná lẹ ti wà tẹ́ wá dúró tì wọ́n. Ẹni tó ní ilé ẹ̀ ti dé, ẹ wá máa lọ lẹ́yìn. Jọ̀ọ́ dákun, má bínú. Ó ṣe ya létí lápá ọmọ báyìí. I mean, ọjọ́ olùmọ̀ tó gbà wípé ọkọ mo tí ẹ ni mo jẹ́. Yes! Ṣé tó bá ń sọ ọkọ mọ́ mi ẹ̀yìn, ó máa ń rí bákanbákan létí mi. I don't get it. Ṣeré, àwọn Yorùbá máa ń sọ kí nìkan. Wọ́n máa ní tí ọkọ ìyá yẹn tó bá ju bàbá yẹn lọ, bàbá là ń pè ó. And last time I checked, this place is being owned by your mother, my own girlfriend. So, fine, ẹ kú àlàyé, ó yé mi kò sí wàhálà. But the last time I check, ìyá mi ló ní ilé, èmi náà ni mo ní. So what's your own? That point máa sọ fún ẹ sí. Bí tèmi ṣe jẹ́, she is my fiancé. Bí tèmi ṣe jẹ́ nìyẹn. Tó bá yẹ pé mi ní ẹni, màá ní sùúrù kí n fi òrùka sí lọ́wọ́ kí n tó máa pera mi ní fiancé.